award-winning software manages and transfers to your email by products secure privileged accounts from and then we guys are okay. You see our face. This is idol.
nígbà táyé kọ mí ẹ̀yin mo sàtọ̀ Jésù gbòǹgbòrè ẹ kú ìtọ́jú mi. ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú mi. gbòǹgbòrè ẹ kú ìtọ́jú mi. ẹ ṣé gan ni kú ìtọ́jú mi. mélèé gbàgbé orí rẹ láyé mi. ẹ ṣé gan ni kú ìtọ́jú mi. mélèé ṣàìdúpẹ́ lójoojúmọ́. ẹ ṣé gan ni bàbá mi ó máa pẹ́ mi wá ọmọ rẹ̀. mo dúpẹ́ bàbá o fún oore ńlá rẹ̀. ògbéluwà délé bọ́ṣogo mo wá júbà lọ́dọ̀ rẹ̀. bọ́dún ṣe mọ́dún láyé o bẹ́ẹ̀ ni oore rẹ̀ láyé mi pọ̀ sí. gbèsè ọpẹ́ mi pọ̀ ṣùgbọ́n ó ṣe wọ́n tí mo lè ṣe.